Africa Content TV. President wa tuntun, you are welcome, Jagaban. Ẹni tí bàbá wa Jagaban wí, I repeat, ẹnìkan ò wí rí inú gbogbo president Nàìjíríà. Bàbá ní a máa dìbò, a máa wọlé. Ọlọ́run ní Jagaban oṣù tí wọlé. Ud'uni astajib lakum. Bàbá wa ti wá wọlé, ẹ mọ bí gbogbo ẹ ti dá, ẹ sì mọ bí tó bàjẹ́ ń bẹ̀. Bàbá wa ẹ ti wọlé, ẹ mọ̀ tún ẹ mọ̀ sí, ẹ mọ̀ wájú, ẹ mọ̀ wẹ̀yìn. Ìjọba wọn ṣe Nàìjíríà tí bàbá wa Tinubu ò síbẹ̀. Ibi ọba jẹ́dé Ọlọ́run ó fún yín níyànjú kẹ́ ẹ rí túnṣe ń bẹ̀. Ẹ lè ṣe wú ẹ o, àmọ́ kẹ́ ẹ ṣe kọ́ dẹ̀ wá lọ́rùn. Ọjọ́ ń tó bọ̀ náà ni. Kẹ́ ẹ ṣe kọ́ dẹ̀ wá lọ́rùn. Ọlọ́wọ́ ń gbé ud'uni astajib lakum. Ẹ sì wí bẹ́ẹ̀. Ud'uni astajib lakum. Ẹ pè mí kí n dá yín lóhùn. Àwọn ìbọ̀ àwọn bẹ̀bẹ̀ Ìsìlámù ní kankan tí wọ́n ń ṣe yàn yìí tí wọ́n bá gbọ́ wá sí tán wọ́n kọ́ wọn lẹ́sìn tí wọ́n bá kọ́ wọn lẹ́sìn tán ẹ rí wọ́n wà bẹ́ẹ̀ lọ́hùn. Ẹnu kan tí màá dùn mí ní pé gbogbo dọ́tà tí màá wá ẹ̀yìn eré àwọn gómìnà gbé wá yìí ni. Ẹ o ti dé ní ìsìn gbogbo tẹ́ bá ṣe tá a bá ṣe wá sí báyìí ẹni mo gbé Mákindé wa yóò kúkú wá. Òun lè tì sáájú ẹ̀yìn wàá tẹ̀lé lẹ́yìn ẹ̀yìn wàá tẹ̀lé lẹ́yìn yóò lè mọ náwó pẹ̀tọ̀. Àwọn bẹ̀bẹ̀ Ìsìlámù ni wọ́n làwọn fẹ́ kẹ́ wá bìjù kó àwọn òṣìṣẹ́ tí wọ́n ṣe ń bẹ̀tọ̀ pé wọ́n ń ṣàdúrà wọ́n kẹ́yìn náà wàá gbàdúrà èyí tẹ́ ń lò lọ yìí kọ́lọ́ mọ́jẹ́ ṣubú kọ́lọ́ jẹ́ síra dáadáa. Ẹ yóò wà. Ud'uni astajib lakum. Ọlọ́run yẹn pèmí kọ́ da yín lóhùn ta ló dá Mákindé náà lóhùn ebó lóhùn ni kò ní wọlé kò ní ṣègbà wọ́n yé ṣe lẹ́ẹ̀mejì Ọlọ́run ti yín nù. Mákindé máa nìṣó ẹ̀ẹ̀mejì ni. Ud'uni astajib lakum. Ọlọ́run ló ń fẹ́ ṣe nǹkan ẹ̀yìn kan pé kò lè ṣe é ṣe kálẹ̀ yín. Ẹ kàn para yín. Ọlọ́run ni mo fẹ́ kí nǹkan ó rí báyìí ẹ̀yin pé no báyìí la fẹ́ kó rí tá ń dá èyí ẹ lọ́lọ́run mí ni. Ẹ̀yin kèbèrí ni kí lọ́kọ́ lọ́run pẹ̀lú kèbèrí ṣé kèbèrí ti ní àbí kèbèrí tọ́lọ́run. Ìwọ tó lọ́run kí wọn ìdajì rẹ mùsùlùmí ìdajì rẹ kèbèrí bó o ti ń gbẹ́bọ ló ń gbé gbogbo ẹ̀. Ọlọ́run òun ni ẹ máa pè Ọlọ́run tẹ̀ bá wá pè mí tí mo dá yín lóhùn. Inna rahmatallahi qaribun minal muhsinina. Kuranu mọ̀ dùn o ní ọ̀kẹ́ o ní inna rahmatallahi dájúdájú àánú Ọlọ́run tẹ̀rí ni qaribun ó súnmọ́ àwọn wo. Minal muhsinina. Ó súnmọ́ àwọn tí ń ṣe dáadáa. Ọlọ́run lọ́mọ yìí dáadáa torí yọmí yìí ṣe tẹ́lẹ̀ kan mọ̀. Ọlọ́run lọ́mọ yìí ẹni ìyá ń jẹ torí yọmí tọ́yọ nínú yẹn kò sì pariwo. Dáadáa wo ni wọ́n ṣe láyé? Rere wo ni wọ́n ṣe láyé? Àánú wo ni wọ́n ṣe láyé? Káfí máa rántí rẹ̀ bọ̀ bá sí ń bẹ̀ mọ́. Inna rahmatallahi qaribun minal muhsinina. Inna rahmatallahi qaribun minal muhsinina. Ọba ti jáde kíámà gbogbo àwọn àjọba òyìnbó ọ̀rọ̀ wọn ni ẹ máa kọjá lọ. Èyí tí ò ṣe dáadáa nínú àwọn òyìnbó tí ò ṣe lọ́wọ́ ọlọ́wọ́n ni ẹ̀ṣẹ̀ láwọn tí ó sì wá ní àwọn dàda ẹ̀ mọ̀láyíkà ẹ̀ rìspẹ́kìtì wọn kó tó wọ ibi tí wọ́n bá wọn. Kẹ̀rí tọ́ ẹgbẹ́ ìjọwọ́ ìjà náà ní bá ti ń bọ̀ tí àwọn mọ̀láyíkà ọ̀dà rẹ̀ you are welcome Mr. Pemberton. This is the way to the Jannah. You are welcome. Àwọn tiwa kò sí wẹ́líkọ̀mù ọba kọjá àwọn mọ̀láyíkà ó ní agbára. Wọ́n fi sáwọn aláṣẹ wa eri gómìnà yóò fọlọ yóò tó yà yín sí géètì yóò tó padà wá. Inna rahmatallahi qaribun minal muhsinina.
lẹ́yìn tí bá ń ṣe dáadáa tí ń sìn mí tí ń yọ sàká tó bá lówó tí ń ṣe dáadáa tó tọ́jú ìyá rẹ̀ àti bàbá rẹ̀ tí ò jẹ́ bàbá rẹ̀ ọ̀rá rẹ̀ kì í ṣe pé nígbà wọn tọ́jú ẹ̀tẹ́ tó dé yẹn tán ọwọ́ akọrí èkó ọwọ́ àlọ́ wá ṣéèlì tó ó tó irin tẹ́ǹtì yìí ọwọ́ àgbè ọrùn ó gbàgbé ìyá rẹ̀ sábúlé ó gbàgbé bàbá rẹ̀ sábúlé bàbá ń káàkó láì rí gbádùn láì rí ìkẹ́ wọ́n sì ń káàkó báyìí ẹni ìyàwó nìyẹn ẹ dákun ọlọ́wọ́n jà ọmọ yẹn lálùbáríkà ẹ dákun. Inna rahmatallahi qaribun minal muhsinina. Ìbábá wù yín lójú ẹ̀yin ìyá wa bẹ̀bẹ̀ ìsìlámù ni ẹ lọ. Bẹ́ẹ̀ bá bí máa bẹ̀bẹ̀ ìsìlámù ni ẹni ọmọ wa ná. Ọlọ́run lè ná nìyí. Abẹ́ lọ́jà kẹ́tẹ́ ná nìyí. Ọjà Ọlọ́run lè ná. Ọlọ́run yìí sì ṣe kà yóò sì máa wù ọba ètò ìjókòó tó àbá tọ bẹ́ẹ̀ kọ́mọ wa ṣe ń tọ́ nfẹ́. Ìmánì tiẹ̀ tí ọba ti lẹ̀ àmọ́ tí ìmánì rẹ tọ́ bá lẹ̀ àdúrà rẹ ò lè gbà. Ìmánì gbọ́dọ̀ stand ẹgbẹ́ yes gbogbo tó bá ṣe ní Ọlọ́run ló mú wa. Tajidni fi sujudikal qariba. Dáadáa ọ̀kẹ́. Ana al-Wahhab fatilbuni tajidni. Amzat ẹ máa gbọ́ Ọlọ́run ní Al-Mawjudu èmi Ọlọ́run ọba tí ń bẹ nínú. Al-Mawjudu fatilbuni tajidni. Ẹ má wá gàgà mọ́ èmi ni ẹ wá dáadáa ẹ wú Ọlọ́run wa. Al-Mawjudu fatlubuni tajidni wa in rumta siwaya falam tajidni. Al-Mawjudu fatlubuni tajidni. Èmi Ọlọ́run èmi lọ́ba tí ń bẹ kí bẹ̀bẹ̀ tó máa bẹ ẹ wá mi ẹ sì rí mi. Ọlọ́run lẹ wá wáyé gbogbo ẹ̀yìn ìyá wọ̀nyí ọ̀sẹ̀ ni wá wáyé Ọlọ́run lẹ wá wá. Bàbá wa lẹ́jọ́ lẹ́bi jẹ́ náà àwọn kọ́lẹ̀ wá wá. Gbogbo àwọn. Igi ọba Musa. Alaji 10,000. Only